ọba Adéròunmú okú ọdún àṣeyí ṣàmọ́dún kórí jẹ́ òpẹ́ o ọba Adéròunmú okú ọdún o. ọba tó bí àrò mo lèmi ò porí ọba mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà ọba HRH Adéròunmú Bámidélé Sodiq ìlú Fẹ́mi lóye wà ní France ọdún rẹ̀ lóde o àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe o. orí jẹ́ pẹ́ bí mo pẹ́ ṣe ń pẹ́ o orí jẹ́ gbó kẹpẹ́ láyé kèyí máa já ṣe mọ́ kèyí máa já ṣe mọ́ kèyí máa já ṣe mọ́ ọba tó mo lè mi ò porí ọba ọba tó mo lè mi ò porí ọba ọba tó mo lè mi ò porí ọba. ọba tó bí àrò Òṣùpá Akéwì mo lè mi ò porí ọba mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà àrọ́bà fi ń lọ bá pa ọba dákun mọ́ pa mí ọbọ̀ mọ́ gbà mí láàní wọ́n pè é bí ọlọ́gbọ́n ẹrú o wọ́n pè é bí ọlọ́gbọ́n ìwọ ọ̀fà ọba Adéròunmú Bámidélé Sodiq mẹ́bí wà ní kí wọ́n dún ẹ̀ lóde wọ́n ṣe bínú pé mo bá ọ lóye mo pè ọ́ lórúkọ orúkọ là fi pọ̀ baládé lórúkọ là ń pẹ́ lóye lóye ọba Yorùbá community ní France mẹ́bí wà ní kí n ìlú Fẹ́mi lóye wọn ti France dákun mọ́ dání gọ́jọ́gọ́jọ́ orógbó ló ní ògbó òbí wá bí kú dànù lórí ẹ̀yìn ẹ̀wà ló ní ẹ̀mọ́ wá kẹ́sì mọ́ bẹ́ẹ̀ torí pẹ́pẹ́pẹ́ lòún ṣe lé àárọ̀ àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ mi tẹ̀ẹ̀nà ọdún kan wá nídé ká mọ́ ṣe rí wọn òbí ìrọ̀dún yìí lóde wọn lórí tó bá máa dádé iná àgọ́rọ̀dẹ ní tiwa o ọrùn tí ó lè dìgbà lẹ̀kẹ̀ iná àgọ́rọ̀dẹ náà ní tiwa kẹ́ẹ̀gbọ́ bí olúgbógbó tìrìgbò kẹ́ẹ̀gbọ́ bí olúgbógbó tìrìgbò kẹ́ẹ̀tún wọn gbọ́ bí àwọn àgbà kan èyí tí wọ́n fọmọ wùsàndì ọ̀run jọ sí ikú ní bá ń bẹ lóde àyà fún yín àrùn níbẹ̀ lóde àyà fún yín ìbànújẹ́ ní bá ń bẹ lóde ọba Adéròunmú àyà fún yín lágbára Ọlọ́run ọba ọkọ olórí Ayọ̀mídì púpọ̀ Mọ̀dínátù mẹ́bí wà ní kí n àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe ìlọ́wọ́ àdìlẹ̀ àwọn bàbá tó gbé bẹ́yìn lọ́mọ ọmọ Èjìgbò ọmọ ewu níwìnrin tí mo kàn kú lọ́nà Èjìgbò ewu ló bí ọ lóòótọ́ o gbọ́dọ̀ mẹ́mú ọpẹ́ ògìyàn bí lọ́wọ́ dàgbà o gbọ́dọ̀ mẹ́mú ògùrọ̀ ìgbà tó mẹ́mú ọpẹ́ tó sì mẹ́mú ògùrọ̀ kí ni gbágọ́ ní ọmọ rìn nílẹ̀ bàbá tó gbé bí ọlọ́mọ sí ọmọ ewu délé ọmọ ewu dà kìsà ọmọ adájọ́ jiyàn ọmọ adájọ́ jọrẹ́ ọmọ olóṣàbọ̀ nùnà kó kí ilé àwọn bàbá ẹ̀yìn ọmọ àti jíjẹ ìpínlẹ̀ o bàbá yín lọ́mọ olómi mẹ́ta yagi wọn lọ́la ara mẹ́lúmẹ́lú o ará olúburú sá ará odò tí jólùpọ̀ mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ ni ọmọ ewu ní wírin ọmọ kan kú lọ́nà Èjìgbò àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ lẹ́sí ìmọ̀ṣe ọdún owó ọdún ọlá ẹni tó náwó sàárè ọmọ kẹ́ẹ̀gbó bí olúgbógbó tìrìgbó kẹ́ẹ̀fẹ́ wúpáwú kẹ́ẹ̀fẹ́ rigijóbi lágbára Ọlọ́run ọba ọmọ yẹn wàá tọ̀ mí lónìí mọ́ kí yèyé bá wà jẹ́ ọ̀kí o ìlú Fẹ́mi lóye wọn ti France lónìí mọ́ kí ní gbèjègbèjọ àtọkọ rẹ̀ Adamson ọ̀tún yèyé bá wà jẹ́ ọ̀kí o ìlú Fẹ́mi lóye wọn ti France Mr and Mrs Amosu lẹ́mọ ní fọ́dún èyí sópin wọ́n ló nínú rẹ̀ wọ́n ló níwà rẹ̀ sálẹ̀ jẹ́ wọ́n lẹ́mọ ní fọ́dún èyí sópin àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ lẹ̀